Ẹ̀yin èèyàn wa ní gbogbo tẹ́ tí ń wò wá káàkiri àgbáńlá ayé, ìkànnì BBC News Yorùbá ó ní a ti ń kàn sí yín níbi ètò ìsìnkú kábíyèsí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú tí wọ́n wàjà ibẹ̀ la wà tí a ti ń kàn sí yín. Òkú kábíyèsí náà ni ẹ̀ ń wò ní ojú ìwòran yìí. Ìgbẹ̀bà la wà nílùú Ìjẹ̀bú Òde níbi ètò ìsìnkú kábíyèsí nílànà ẹ̀sìn Islam. Ọdẹ́tọ̀ ni kẹ́ ṣe fídíò yẹn. Mo ti ṣe. Ẹ ti sẹ́ndẹ̀ sí wọn. Ó yá ẹ lọ síwájú ẹ máa tẹ́kì fídíò ẹ pẹ̀lú everybody. Ẹ tẹ́kì fídíò ẹ sẹ́ndẹ̀ sí wọn. Ẹ lọ síwájú. Yes, Mr. Man. Ẹ ṣojú yín fún ẹsẹ̀ fún ìlú ọjà o. Ẹ bá fi sí jábójú yín rán. Ibẹ̀ ni a ti ń kàn sí yín níbi ètò ìsìnkú kábíyèsí ọba Àwùjalẹ̀ ibẹ̀ la wà nílùú Ìjẹ̀bú Òde. Ẹgbọ́n pa sẹ́yìn nípa. Wọ́n fẹ́ bá pa máa ṣe fún láti kọ́. Tábà ti gbé wọn sọ láti. Ẹ̀yin èèyàn wa káàkiri àgbáńlá ayé ní gbogbo tí ẹ bá ti ń wò wá, ìkànnì BBC News Yorùbá ni ẹ ti ń wò wá. Ìlú Ìgbẹ̀bà ni a wà ní Ìjẹ̀bú Òde níbi ètò ìsìnkú kábíyèsí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀. Ètò ìsìnkú náà ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí nígbà tí wọ́n ti gbé kábíyèsí dé. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí àwọn ni wọ́n fẹ́ ṣe ètò ìsìnkú náà ní ìlànà ẹ̀sìn Islam. Gẹ́gẹ́ bí a ti ṣe fi tó yín létí tẹ́lẹ̀, ọ̀kan ìjọ̀kan àwọn lórúkọ ni wọ́n ti wà ní Ìgbẹ̀bà nílùú Ìjẹ̀bú Òde ń bì báyìí. Bẹ́ẹ̀ni mọ́tò lọ. Snap it.
wọ́n ní ìkànnì BBC News Yorùbá lẹ́wà gómìnà ẹ̀yin èèyàn wa nílé bí ohun gbogbo ṣe ń lọ sí ní Ìgbẹ̀bà nílùú Ìjẹ̀bú-Òde òun náà ni ẹ ṣì ń wò lójú ìwòran yín ní ìkànnì BBC News Yorùbá. Wọ́n fẹ́ ṣe ètò òsìnkú nílànà ẹ̀sìn Islam fún kábíyèsí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà tí ó wàjà. Ní lọ́wọ́lọ́wọ́ báyìí á dánu dúró díẹ̀ ná tí nǹkan bá tún ṣe ń lọ sí a ó padà láti máa sọ bó bá ṣe ń rí fún yín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bí ẹ ti ṣe ń wò wá. Ẹgbọ́n kí ní kúrò jáde jẹjẹ tó ráyè kí. Tó ń bá mi tọ́jú ọ̀dà tó. Evoquesh! Evoquesh! It's clear, don't worry. Nobody, once they make it wet, just remove. Okay. Everybody. It's very simple. Everybody. Officer. Inú ọkọ̀ bọ̀jì ni kábíyèsí wà. Inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ẹ̀ ń wò lójú ìwòran yìí ni òkú kábíyèsí Àwùjalẹ̀ ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà wà. Wọ́n fẹ́ gbé wọn bọ́ sílẹ̀ ní ìsìn láti lè jẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n kírun sí wọn lára. Bí ó bá ṣe ń lọ sí àtúbọ̀ máa tún fi tó yín létí lẹ́yìn tí a bá dákẹ́ díẹ̀. Ẹ ṣé púpọ̀.